ẹ dákun gbogbo ẹ̀yin mọ́ọ̀mù Nàìjíríà yìí ṣé ẹ létí ni abẹ́ mọ̀ọ́mọ́ ms ọmọ ìjáde wa ó ní kẹ́ wá ka Quran fún wa ní Árábù kẹ́ tó tu sí Yorùbá ẹni oníṣẹ̀ṣe ni ṣé tó ń tẹ́ àti wí nìyẹn mo ti mọ̀ pé tí ó kàn òun lẹ́ẹ̀mọ́ wí ọmọ yóò sọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ o kò tiẹ̀ sọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ rárá kódà ó lóun ò mọ̀ nípa ẹ̀ ju wípé àwọn nǹkan tẹ́ ẹ̀ máa ń kà fún wa ní èdè Árábù táǹsì àmì sí kẹ́ wá tu sí Yorùbá fún wa ká lè gbọ́ sọmọ Árábù ni wá ni àbájọmọ Mẹ́kà Iléyá ló ti dé yìí àwẹ̀ ló ti dé yìí kí n wá rẹ́ni ẹ̀kan nù yín kó jáde wá kó lọ pọ́n fẹ́ sọ pé ìjọba ẹ̀ láwẹ̀ máa bẹ̀rẹ̀ á tẹ́ látàyé tó fi dé ọ̀run ni gbogbo ọmọ Yorùbá tó bá ń wù mí tó jẹ́ mùsùlùmí tó bá ti wù ẹ́ kó tún lọ́ máa fi para rẹ̀ wọ́n gbé jáde nínú Saudi wípé àní eré yìí ó ní Allah ó ní Ọlọ́run Lédùmarè tá à ń forí balẹ̀ fún láti ẹjọ́ yìí báwo ló ṣe rí lọ́kàn tiẹ̀ jọ báwo ló ṣe rí lọ́kàn rẹ nígbà tí wọ́n gbé eré jáde láti Saudi wípé eré Allah yìí ó ní Ọlọ́run Lédùmarè tó jẹ́ eré táwa náà dẹ̀ ní eré lọ́dọ̀ tí wọ́n ń bí tá à forí balẹ̀ fún wọn àwa lọ forí balẹ̀ fún eré lére ọmọ kan tó wá jáde ó ní kẹ́ wá ka Quran ní Arab kẹ́ tó tu sí Yorùbá fún wa ẹ ló ní ṣẹ̀ṣẹ̀ ni sọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ ló ń bá yín sọ yìí tó bá yẹ ìjọ Iléyá gbogbo yín máa kásọ kọ́rùn ẹ lọ́n lọ sí ìdí wọ́n ń bú ànábì wọ́n ń bú àlá wọ́n ń tó àṣírí rẹ̀ jáde kò sẹ́ni àkànnú yín tó lè wá dífẹ́ǹdì ẹ̀ ó yá ẹ tó gbọ́n tó sọ ó lóun tó ta yín láyà lọ́ndì tààtì yìí kẹ́ tó jáde wá ó lẹ́ẹ̀lẹ́ gbà tán ó ní kò sẹ́ni tó wá nu yín tí ò ní sunkún kúrò ìgbà tó máa ń tó gbé lọ́wọ́ dáadáa irọ́ lẹ fi ń bọ́ wa láti gbà yìí ẹ sí ẹ̀rẹ́ kó kàn wọ́n lára òsì ni wọ́n ń ṣe Nàìjíríà. Báyìí ní ọ̀dì 30 ẹ̀yin wá sọ pé à ń sá a fẹ́ béèrè ìbéèrè a ṣe máa sá a lè sá àwọn èèyàn tó máa béèrè ìbéèrè wà nílẹ̀ èmi gọ́mọ̀ ìwà ìmúlẹ̀ ọkọ̀ pẹlẹngó kí wọ́n kọ́ máa fún yín question mo mọ̀ pé ẹ ò lè jẹyọ kan tán tẹ́ ẹ bá tó bẹ̀rẹ̀ accept àwọn àáfàá ńlá láta dárúkọ ẹ rí pé wọn ò sọ̀rọ̀ ni àti tó ti kú àti tó sì wà láàyè gbogbo wọn la dárúkọ gbogbo wọn la pè torí ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ ìgan ẹ kéré sí mi bí mo yẹn ń wò yín ìgan ó ṣeé ṣe lọ́jọ́ yẹn máa wà ń bẹ̀ kí n tẹ̀ tún máa béèrè ìbéèrè rárá àwọn tá a jọ wá lọ́ máa béèrè ìbéèrè lọ́wọ́ yín torí ìbéèrè tèmi ó máa fẹ́ rí bákan bákan àwọn tá a jọ ń bọ̀ gan ẹ ò tí lè dáhùn ìbéèrè wọn torí ẹ kéré sí nọ́mbà ẹ̀yin tèmi Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè olúwa ilé Kàbá ní ẹ rí àwọn ọmọ àlè àwọn ọmọ Fúlàní wọ́n wá ń pe àwọn.